ẹ ka àwọn òwe yẹn fún wa. Ìrínisí ni iṣẹ́ ni lọ́jọ́. Ìrínisí ni ṣe ní lọ́jọ́ mọ́ wá. Nǹkan tí yẹn túmọ̀ sí ni wípé for example, if you dress shabbily, then people would treat you shabbily. Bó bá ṣe pera rẹ, bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn ṣe máa pè é. Túmọ̀ yẹn nìyẹn. The way you present yourself determine how people are going to treat you. Okay? Ogun àwítẹ́lẹ̀ kì í pààrọ̀. Ogun àwítẹ́lẹ̀ kì í pààrọ̀, o ṣeun. Ìtumọ̀ yẹn ni wípé a war foretold should not lead to the death of a crippled man. Okay. Àdánilọ́rọ̀ fi agbára kọ́ ni. Àdánilóró fi agbára kọ́ ni, o ṣeun. Àdánilóró fi agbára kọ́ ni. One that, for example, give you pain. If someone give you pain, what it means is that they are only making you stronger. Àdánilóró fi agbára kọ́ ni, o ṣe. Aṣọ ńlá kọ́ ni ènìyàn ńlá. O ṣeun. Aṣọ ńlá kọ́ ni ènìyàn ńlá. Aṣọ ńlá kọ́ ni ènìyàn ńlá. Regardless of people's appearance, we should treat people with respect. You understand? Because you never know. Ọ̀gẹ̀dẹ̀ ló wọ kókó. Yẹ kí ó tó di igi burúkú. Ọ̀gẹ̀dẹ̀ ló o ṣeun. Ọ̀gẹ̀dẹ̀ ló wo kòkó yé kó tó di kíni, kó tó di igi burúkú. They normally use it to draw attention of an ingrate to the fact that there was what is it called? There was a time when he needed help and get it from the same person he now has contempt with or for, rather. Okay? Okay? Yeah. Ọmọ tí ó bá sí apá ní ìyá rẹ̀ ń bá gbà. Ilé ìwé ilé díẹ̀. Gbí ni kìí ṣe gbí ni B-E. Ẹ yà tún ká. Tí ó bá sí apá ní ìyá rẹ̀ ń gbé. Ọmọ tó bá ṣípá òun ni ìyá rẹ̀ ń gbé. It is a child that stretches arms that the mother carry. They normally use it to emphasize the importance of self-help in solving problem. For example. Ẹ ti ka gbogbo ẹ̀. Ẹ kú iṣẹ́ o. Sẹ́yìn náà kà tí Mr. Adam. Sẹ́yìn náà kà tí Kámi tí wọ́n náà máa kà. Ṣó kà díẹ̀? Ó kà. Láìláìláìlá. Èmi ló ń ṣe bẹ́ẹ̀ sí. Kò sí wàhálà mọ́ ọ lọ. Nígbà wo ti ka nǹkan kan fún mi ni. Tó bá ti jàsíkò highlight ẹnìkan péré náà ni ó wọ highlight níbi. Ẹ̀yin tẹ́ kàwé ni. Ẹni tí ọ̀ka àgbẹ̀ kò ní wọ highlight. No.